Africa Content TV. ẹ jọ ẹ bá ní wa tá a bá jáde tá a bá ní sọ̀rọ̀ wọ́n yẹ ká mọ̀ pé ohun tó mú wa sọ̀rọ̀ àrítán àwọ̀ ọ̀tún àwọ̀ òsì àwọ̀ wájú àwọ̀ ẹ̀yìn torí ẹ̀yin tẹ́ máa ń lọ sọ̀tàn tẹ́ ẹ máa ń ṣègbè pé eléré kan tẹnu jẹ wọ́n sọ̀pọ̀tì ẹnìkan ló yẹ kó tẹ̀lé irú eléré bíi tiwa àtẹnujẹ kọ́ èyí tá a bá ti mọ̀ àdéhùn làdéhùn ibi tá a bá ti fọ̀rọ̀ sí yàgò wà bẹ́ẹ̀ ẹnìkan kì í jẹ kílù fẹ́ jẹ tiẹ̀ bọ́lẹ̀ tẹ́lẹ̀ yìí bọ́ síbẹ̀ kóun náà bọ́lẹ̀ kó gbé fẹ́lẹ̀ yìí bó ṣe wà nìyẹn tó bá ti ń dológun wọn kó lọ́n wáyé mọ́yà a máa kí o máa wáyé mọ́yà tá a bá ti ṣe sí ẹ ṣe sálòmíì. lọ́wọ́ kan anádọ́láwọ̀ igi ti dá ẹ̀yà ti fò. ẹ jọ eléyìí kó máa yọ ní kálukú wa ohun tó bá jẹlẹ̀ sẹ́ni nǹkan ọgbọ́n ní fẹ́lomi ìwẹ́wẹ́ so ibi abájọ fọ̀rọ̀ sí ibẹ̀ náà ni kó dúró ìgbà tí mo ní mo máa wá kọrí ń bí sẹ́rígé mo wá ibi abọ̀rọ̀ sí nìyẹn tí bá ní mi ò ní wá ẹ̀ ní débi kẹ́ ẹ̀ bá mi ò ní ní máa wà lóyìnbó kẹ́ lọ bá mi lágége kò dà bẹ́ẹ̀ wẹ́wẹ́ ìyẹn ò dá mọ́mọ́lúwàbí ó dá ká sọ̀rọ̀ bàbá ó lè ká bá bẹ́ẹ̀ ìyẹn ni ìyí ọmọlúwàbí máa wáyé mọ́yà tákì lọ sílé mọ́nà ọmọ ọ̀sọ́ bóyá ń gbọ́ oyè tó kára wò ó. táyà wọn bàbá sẹ́gọ̀ bàbá Yọ̀mídé àbíwádé kúnlé bàbá sẹ́gọ̀ bàbá Yọ̀mídé ó kájú ẹ̀ ìyáde kúnlé ló kájú ẹ̀ ẹ̀jẹ̀ bàbá ọlọ́yẹ ló tó bẹ́ẹ̀ anádọ́láwọ̀ igi ti dá ẹ̀yà ti fò. igi ti dá ẹ̀yà ti fò náà ọmọ èèyàn tẹ́rí yẹn wọn ò ṣe gbẹ́kẹ̀lé o. jámọ́ gbogbo ènìyàn kan láti fi wọ́ ògiri tó jẹ́ pé tí ilé bá ń jó ògiri ò ní sá. ọmọ ènìyàn ló ń ṣàdéhùn ọlọ́run ló lè ní kọ́ṣẹ́. àìmọye wá rí mi lọ́la tọ́lá túbọ̀lá ẹ̀dá tó ń ṣàdéhùn tí ó kì í múṣẹ́ ẹ̀dá pé ẹ má ṣàdéhùn torí bálùkà wá ní ẹrù ọlọ́run ni. oyè tó kára wò ó oyè tó kára wò ó wàláì ó ti wá kára ẹdẹ ìgbà tára ẹdẹ tó ní sùúrù dáadáa ọ̀rọ̀ adékúnlé tàbá mi ṣègò mi àjàgùn gbàdé. lọ́rọ̀ wájú yẹn kàdí yìí o ọ̀gá tuntun èkó tuntun mọ́tò èkó tuntun ọ̀gá anybody àtọ̀gá yín ọ̀gá ẹni lẹ́kọ̀ọ́ ń bí lọ́wọ́lọ́wọ́ yìí Ajagungbadé òun náà ń sọ àti hùn àti hàn àwọn ọ̀rọ̀ yín. oyè tó kára àwọ̀ ẹjọ́ ni wọ́n ní ọ̀nà wọ́n yàn olóòní náà wọ́n òkè ọ̀nà àbò ọ̀nà. oyè tó kára àwọ̀ ó ti wá kára ẹ̀dẹ̀ ìgbà tára ẹ̀dẹ̀ tó ní sùúrù dáadáa ọ̀rọ̀ Adékúnlé tàbá mi ṣègò mi Ajagungbadé. bàbá Yọ̀mídé ìdùnnú fújì bàbá Àyìnkẹ́ àdìo kádìo wọ́n kájú ẹ̀. torí pé èèyàn tó bá lónú kan tí ò dalẹ̀ rí èmi àti tàbá mi ṣègò àjọ wà àjọ ń ṣe gbogbo nǹkan mo mọ̀rú ọmọ tó jẹ́ kò kì í sọ̀dọ̀lẹ̀ ibi àfọ̀rọ̀sí ibẹ̀ náà ni kó lọ jẹ́rí ogun tí ó yọ̀gbọ́n àdá ò jábọ́ nǹkan kò sẹ́nìkan understanding war Yes sir. gbé fún lọ́wọ́ kan Yes sir. ìgboro ẹ máa ṣe fàájì kò sí ṣòro gbogbo nǹkan ti nọ́mà ó yà sọ pé ó ti lọ ó ti lọ. ó ti nọ́mà sọ̀kú bá wa wọ́ mọ́. ó yá gbé léyìí tábà bí ẹ̀rẹ̀ tábà bí ẹ̀dá. tàwọn sẹ́dọ̀ bàbá Yọ̀mídé àdìo kádìo.
ó yá tábà bí ẹ̀rẹ́ tábà bí ẹ̀dá ẹjọ́ ẹ̀yin lẹ́ ń bẹ ẹ má bẹ ẹ bá bẹ ẹ ń pọn lónìí ẹ ń fún lágbára ni tó bá jẹ́ pé ìyá kan bàbá kan òun ló bí ẹ tó bá jẹ́ pé lóòótọ́ inú obìnrin láti gbé ẹ jáde tábà ń bọ̀ wá o ìwọ bá wọn wá tẹ̀lé wọn bá wọn wá tẹ̀lé wọn wàláì tábà wá làárọ̀ ìyànà bá tábà wá lẹ́sàn-án wọn á ná wọn gan tábà wá rọ̀lẹ́ wọn á sáré. tábà wá rọ̀lẹ́ wọn á sáré tẹ́lẹ̀ níbo ní kọ́ máa wà lóru ẹ̀ ń sìn oyè wá lóru ẹ máa bọ̀ lóru ẹ̀yẹ wá lóru wàláì ibikíbi ìjọba káwa mọ́ ọlánú kan ayọ̀ wa òkè lọ́wọ́ ó